OSUN DAGBONU lórí Sotayo Gaga TV. Ṣé ẹ ti rí? Tẹ́ ẹ bá ti rí, ẹ gbọ́ ṣẹ́yìn dúró de part 2. Abẹ́ẹ̀rí ti part 2 fíìmù yìí. Ṣé rí sinimá yìí kì í ṣe sinimá tí èèyàn gbọ́dọ̀ wò. Tákàn parí síbẹ̀ yẹn lásán, ṣe mọ̀ 1 hour 20 something minutes òun ni. Ṣé ẹ wá ń retí apá kejì sinimá yìí? Abẹ́ẹ̀rí ti apá kejì. Ṣé ẹ fẹ́ wo itú tí Sotayo Gaga pa nínú sinimá yìí? Tẹ́ ẹ bá ń dúró de apá kejì, gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa náà ti ń dúró de apá kejì, comment, like, shares yín òun ló máa fi hàn wípé ẹ̀ ń dúró de OSUN DAGBONU part 2. Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí Leyin Itage, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín. Yálà yìí tá a ti wò, èyí tó ń bọ̀ lọ́nà tàbí èyí tí ó ti jáde, ibi báyìí la ti ń sọ nípa ẹ̀. Bí ní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kàn ṣalábàpàdé ìkànnì yìí, ẹ má gbàgbé o láti subscribe sí bí báyìí. Ṣé ẹ mọ̀ pé sinimá pọ̀ lórí YouTube lẹ́nujọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n ìta bá mú wá fún yín, àwọn yẹn là wá rí pé ó ṣeé wò fún yín kẹ́ ẹ má lọ waste data yín. OSUN DAGBONU lórí Sotayo Gaga TV. Ó ń gbóná lọ́wọ́lọ́wọ́, ó dùn, ó dẹ̀ ní ìtumọ̀. OSUN DAGBONU is one of the most intense Yoruba movies of 2026, starring Sotayo Gaga, Peju Ogunmola, Lola Idije, and Ronke Odusanya. This gripping drama follows the life of a brilliant corporate executive whose rapid success attracts jealousy, betrayal, and terrifying spiritual attack. If you love Yoruba Nollywood movies filled with drama, spiritual battles, emotional storytelling, and powerful performances, then OSUN DAGBONU is definitely worth watching. Don't forget to like, comment, and share. Subscribe to Leyin Itage for more Yoruba movie reviews, explanation, and entertainment updates. Ẹ̀yin náà mọ̀ pé a kì í fún yín níṣà lórí ìkànnì yìí tó bá ti jẹ́ pé ká ṣe review sinimá fún yín. OSUN DAGBONU yìí sinimá kan tó yẹ pé ẹ máa wò tẹ́ ẹ máa gbádùn ni. Ó ní í ṣe pẹ̀lú ọ̀dọ́mọbìnrin kan tó jẹ́ pé gbogbo bí nǹkan ṣe ń dáa fún láwọn èèyàn ń jowú ẹ̀. Ọmọbìnrin wo ni mò ń sọ? Bẹ́ẹ̀ náà báyìí tí ì rí OSUN DAGBONU, ẹ lọ wò ó kẹ́ ẹ wo tú méje tí ọdẹ ń pa nínú igbó tí Sotayo Gaga tó pa. Ó ti ń ṣò lórí Sotayo Gaga TV. Leyin Itage lórúkọ ìkànnì yìí. Ẹ má gbàgbé láti subscribe sí bíbá yìí o, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bẹ̀yẹn. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti àlejò ẹni tí wọ́n ń wá o.